الحمد لله نحمده ونشكره ونستعينه ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله سبحانه وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن أسأل الله تبارك وتعالى أن يتقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وكل خيراتنا في الحياة وبعد الممات أما بعد أدعو فún Ọlọ́run tí ó ṣe wá ní Muslim atọrọ àlékún kí àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọba alékí ọlá rán ní sábàbí ìmọ̀nà kálùkù wa ìkẹ́ náà kó má mọ́ lórí Ànábì Muhammad nìkan kó má lọ bá wọn ará alé àtàwọn sàhábà àti gbogbo àwa mùmínì mùmínà táàrin ní ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi di ọjọ́ tẹ́mi tí ń bẹ lára wa yìí ò ní ṣàǹfààní mọ́ títí tí ó fi di ọjọ́ táwọn ọmọ tá a bí àti dúkìá tá a kó jọ tí wọ́n ní oore kankan tí wọ́n lè ṣe wá illa man ata Allah bi qalbin salim àfi ẹni tó bá pàdé Ọlọ́run pẹ̀lẹ́mí òdodo pẹ̀lẹ́mí tó mọ́ ẹ̀mí tó bọ́pá bọ́sẹ̀ kúrò níbi à ń sin nǹkan mi lẹ́yìn Ọlọ́run abẹ́lẹ́wọ̀n bá lè kí ọlá tó bá díjọ́ náà Ọlọ́run má jẹ́ á kòfo Ọlọ́run má jẹ́ á ròfo ọ̀rọ̀ tá a sọ ìwà tá a hù ìṣesí tá a ṣe tá a fi padà wá bára wa lẹ́kọ̀ọ́ tí ò fó abẹ́lẹ́ Ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ kálukú wa lọ́rùn albarka la hawla wala quwwata illa billahi al-aliyyil azim lónìí in ta fẹ́ yẹ̀wò òun náà ni ta'ammulat fi qawlihi ta'ala al-yawm akmaltu lakum dinakum a fẹ́ ṣe ìrònú káwòye dáadáa káwòye sí ìtumọ̀ àtàǹfààní tí ń bẹ nínú àyà Ọlọ́run tọ́lọ́run sọ fún Al-Qur'ani pé al-yawm akmaltu lakum dinakum àyà kan nínú Al-Qur'ani níbi tí Ọlọ́run ti ń sọ fún Ànábì pé al-yawm lónìí o akmaltu lakum dinakum mo ti pé ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati mo sì ti parí ìdẹ̀ra mi lé yín lórí wa raditu lakumul islam dina mo sì yọ́nú sí islam fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn kẹ́ máa ṣe àyà yìí ọ̀wọ́n la fẹ́ wòye sí àwọn àlàyé tí ń bẹ̀ẹ̀bẹ̀ níwọ̀nba ká sì mú àwọn àǹfààní tó wà ń bẹ̀ fún wa ọlọ́pàá máa ṣẹ̀jẹ̀ ṣe wá láǹfààní afáwà àgbà onítafsir Ibn Kathir rahimahullah rahmatan wasi'a nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa áyà yìí wọ́n ní hadhihi akbaru ni'amillahi ta'ala ala hadhihi al-umma wọ́n ní áyà yìí tó sọ̀kalẹ̀ bá nẹ́bì ta kíkán fún wa ní ìsìn
òun ni tó tóbi jù nínú ìdẹ̀ra tó bá àlejò ọlá ṣe fún àlùmọ̀ yìí òun ni ìdẹ̀ra tó tóbi jù tọ́lọ́ ń ṣe fún àwa ìjọ yìí haythu akmala ta'ala lahum dinahum nígbà tó ṣe pé ọba àlejò ọlá ó ṣàánú wa ó ní kí ẹ̀sìn wa pé fala yahtajuna ila dinin ghairi áyà yìí fi wá lọ́kàn balẹ̀ pé a bùkátà sí ẹ̀sìn míì mọ́ rárá ju Islam lọ wala ila nabiyyin ghairi nabiyyihim bẹ́ẹ̀ náà ni a bùkátà sánà bí ọlọ́run mímọ́ ju àná Muhammad sallallahu alaihi wasallam wa li hadha Ibn Kathir sọ pé nítorí bẹ́ẹ̀ ja'ala Allahu ta'ala khatamal anbiya òun lọ́lọ́run fi ṣàdá Muhammad ní òjíṣẹ́ ẹgbẹ̀yìn wa ba'athahu ilal insi wal jinn ó sì rán sí gbogbo ọmọnìyàn pátá àtàǹjànú fala halalun illa ma ahalla ẹ̀rí nǹkan kan wà ní jẹ́ haramu láyé àfi tánà Muhammad bá pè fún wa ní haram Al-Qur'ani pè fún wa bẹ́ẹ̀ wala halalun wala halal kò sí tó lè já láàlì àfi tánà bá pè fún wa ní halal wala haram bẹ́ẹ̀ ní nǹkan kan ò ní jẹ́ haram illa ma harramahu àfi tí Ànábì bá pè bẹ́ẹ̀ fún wa wala dinun illa ma shara'a kò sí nǹkan kan táa tún lè pè ní ìdájọ́ kan mọ́ táa lè pè lófin ẹ̀sìn kan mọ́ àfi Al-Qur'ani bá sọ fún wa táa gbọ́ lórí àwọn Ànábì sallallahu alaihi wasallam wa kullu shay'in akhbara bihi fa huwa haqq gbogbo tánàbí bá sọ fún wa pátá òdodo ni wa sidq òótọ́ ni la kadhib kò sí rọ́ kankan bẹ́ẹ̀ wala khalaf bẹ́ẹ̀ ni kò sí ìyapa kankan nínú ọ̀rọ̀ tánàbí bá sọ fún wa ọ̀hun lọ́lọ́run sọ fún aláyé nínú Al-Qur'ani wípé وتمت كلمة ربك صدقا وعدلا سورة الأنعام آية 511 ẹ̀rí ọlọ́run ní èmi ọlọ́run mo ti pé gbólóhùn mi lé yín lórí gbólóhùn tí mo pé lé yín lórí yẹn náà òun ni Islam sídẹ̀kọ̀ òdodo ní kí lòdodo tí ń bẹ ń bẹ gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nínú Al-Qur'ani pátá tó bá àlejò ọlá sọ fún wa òdodo ní gbogbo ẹ̀ wà ádìlà gbogbo tá ń pè lófin ẹ̀sìn wa ó sì dúró déédé ádìlà ń fil awamir kò sí àṣẹ kan tó bá lè yọ lápá wá tí ìṣàṣẹ tó dúró déédé tó lè ṣe wá láǹfààní wà nàwáhì gbogbo tó bá lè yọ lákọ̀ fún wa pé ká má ṣe gbogbo tó ṣe pé tá bá pò ń bẹ́ẹ̀ ara àǹfààní bẹ́ẹ̀ ni tá bá ṣe tí ọmọ kó ìpalára bá wa ẹ̀rí falamma akmala lahumuddin nígbà tẹ́sìn wa ti wá pè tammati alayhimun ni'ma ìdẹ̀ra ti gbélé wa lórí nìyẹn òun lọ́lọ́run sọ fún alẹ́ ẹ̀kọ́ sínú Al-Qur'ani pé al-yawm akmaltu lakum dinakum pé lónìí o ẹ̀sìn yín ti pé wa atmamtu alaykum ni'mati mo ìṣe parí ìdẹ̀ra mi lé yín lórí wa raditu lakumul islam dinan èmi Ọlọ́run sì yọ́nú sí kẹ́ máa ṣe ẹ̀sìn Islam lérí ìwé kan láyé tí ọba àríkẹ́ ọlá sọ ń bẹ̀ ohun yọ́nú sí ẹ̀sìn kan jùnú Al-Qur'ani lọ ìsìláàmù náà lẹ́sìn bá mẹ́kọ́ náà sọ pé òun yọ́nú sí ẹ sọ fáwọn oníwé míì táwọn náà gbà páwọn níwèé tí ìwé àwọn ẹ̀jọ́ tẹ̀mtíìkì látọ̀dọ̀ Ọlọ́run ẹni kí wọ́n mú wá nínú ìwé ọwọ́ wọn níbi tí Ọlọ́run wọn ti sọ fún wọn wípé òun yọ́nú sẹ́sìn tí wọ́n ṣe kó sí ìsìláàmù nìkan lọ́ba àríkẹ́ ọlá yọ́nú sí ló fà á ẹni bá ń ṣe ìsìláàmù nìkan ní ń ṣẹ̀sìn gbogbo ẹni tí ó bá ti ṣe ìsìláàmù ẹ̀sìn kan ní ṣe ń gbọ́ bá dàlùkì àmọ́ òun náà rí pé bàbá ńlẹ̀ ẹ̀sìn lòun ṣe nígbà tó ń bẹ láyé ọba àríkẹ́ ọlọ́pọ̀jà ṣẹ̀sìn torí bẹ́ẹ̀ mo rọ̀ wá ẹ jẹ́ káwa náà yọ́nú sí tọ́lọ́run yọ́nú sí fún wa yìí kí lọ́lọ́run yọ́nú sí fún wa Islam ẹ jẹ́ káwa náà yọ́nú sí torí pé òun lẹ̀sìn tọ́ba àlékẹ́ ọlá nífẹ̀ẹ́ sí òun lẹ̀sìn tọ́ba àlékẹ́ ọlá torí ẹ̀rọ gbogbo àwọn òjíṣẹ́ òun náà sì lẹ̀sìn tọ́ba àlékẹ́ ọlá torí ẹ̀ sọ gbogbo òwe tó sọ kalẹ̀ ẹ gbọ́ nǹkan ẹ dáadáa ìsìláàmù nìkan ní ẹ̀sìn tọ́lọ́run yọ́nú sí ìsìláàmù nìkan ní ẹ̀sìn tọ́lọ́run torí ẹ̀ gbé gbogbo àwọn òjíṣẹ́ dìde ìsìláàmù nìkan lẹ̀sìn tọ́lọ́run torí ẹ̀ sọ gbogbo òwe tó sọ kalẹ̀ láti sánmọ̀ tọ́lọ́run torí ẹ̀ sọ kalẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run pátá látorí ànábì wa Adam alayhi salatu wasalam tó fi parí sórí ànábì Muhammad sallallahu alaihi wasallam
gbogbo wọn mùsùlùmí ni wọn. Ẹgbọ́n yẹn náà lágbọ́yé dáadáa látorí ànábì Adam tó dórí Nuh, Ibrahim tó lọ bẹ́ẹ̀, tó dórí Musa, tó dórí Isa, tó dórí ànábì Muhammad sallallahu alaihi wasallam, gbogbo wọn pátá mùsùlùmí ni wọn. Gbogbo wọn sì nígbà tí wọ́n ń bẹ láyé ni wọ́n sọ pé ẹyọ kan lọ́lọ́run. Kò sí kankan nù wọn tó sọ pé Ọlọ́run pé méjì, kò sí kankan nù wọn tó sọ pé Ọlọ́run pé mẹ́ta, ẹnì kankan nù wọn ò sọ bẹ́ẹ̀. Mo rò pé tí báyìí nísìn ẹ wá ta gbogbo àwọn ẹlẹ́sìn tó kù láyà, ẹ láà sọ pé kí wọ́n mú wá nínú ìwé wọn àbí nínú ìwé míì tí wọ́n bá ti rí tá a bá rà nábì Ọlọ́run kan tó sọ pé Ọlọ́run pé méjì, tá a bá rí. Bóyá Musa ni o táwọn kan ń pè ní Mósè, bóyá Musa ló sọ bẹ́ẹ̀ nígbà tí ń bẹ láyé wípé Ọlọ́run pé méjì àbó pé mẹ́ta, ẹ sọ pé kí wọ́n mú wá nínú ìwé ọwọ́ wọn. Bóyá Ìsá ni o táwọn kan ń pè ní Jésù ló sọ bẹ́ẹ̀ pé ńgbà tí wípé Ọlọ́run sọ níbì kan nínú ìwé ọwọ́ wọn pé Ọlọ́run pé méjì àbó pé mẹ́ta. Kò sí ẹ̀sìn wo wá ní ń bẹ láyé lẹ́ni tí ń sọ pé ẹyọ kan lọ́lọ́run, Ìsìláàmù nìkan ni. Ìtumọ̀ ẹni pé ẹ̀sìn tiwa yìí nìkan lẹ̀sìn gbogbo àwọn ànábì Ọlọ́run. Àwa là ń ṣẹ̀sìn Jésù, àwa là ń ṣẹ̀sìn Mósè, là ń ṣẹ̀sìn Dávìdì, là ń ṣẹ̀sìn Jósẹ́fù, là ń ṣẹ̀sìn Ábúráhámù, àwa nìkan là ń ṣe. Gbogbo ẹlẹ́sìn tó kù in tó wù wọ́n ni wọ́n ń ṣe, kì í ṣẹ̀sìn táwọn ànábì Ọlọ́run yẹn mú wá ni wọ́n ń ṣe. Torí pé gbogbo àwọn ànábì Ọlọ́run tí mo kà kalẹ̀ yìí, gbogbo wọn pátá ni wọ́n sọ pé yọ̀kan lọ́lọ́run. Gbogbo wọn ni wọ́n sọ bẹ́ẹ̀. Kódà nínú ìwé ọwọ́ wọn ẹyọ̀kan lọ́lọ́run ní bẹ́ẹ̀. Ẹ wá bi wọ́n léèrè wípé ó dá ẹ mú wá nínú ìwé ọwọ́ yín ibi tí Ibrahim tẹ́ ń pè ní Abrahamu tó ti sọ pé Ọlọ́run ìṣẹ̀yọ̀kan, ibi tí Mósè tó ti lọ́lọ́run kì í ṣẹ̀yọ̀kan, ibi tí Jésù tó ti lọ́lọ́run kì í ṣẹ̀yọ̀kan, ibi tí Dávìdì tó ti lọ́lọ́run kì í ṣẹ̀yọ̀kan, ibi tí Jósẹ́fù tó ti lọ́lọ́run kì í ṣẹ̀yọ̀kan. Ẹ lè rí nínú ìwé kankan, ẹ lè rí. Ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo àwọn tí wọ́n ń sọ pé Ọlọ́run jẹyọ̀kan lọ tí wọ́n bá wá ṣe Islam, àdáparọ́ lásán ni wọ́n ń pa mọ́ àwọn ànábì Ọlọ́run ó sọ bẹ́ẹ̀. Gbagba la ti ń wí. Òun ló fà á lẹ́nu wá fi gbà la fi lè sọ authoritatively pé gbogbo àwọn ànábì Ọlọ́run pátá mùsùlùmí ni wọ́n. Torí pé ogun ọ̀nà sọ pé ẹyọ̀kan lọ́lọ́run. Àwa mùsùlùmí nìkan náà sì là ń pe Ọlọ́run lẹ́yọ̀kan. Àwọn padà dàrú ni. Wọ́n lè ní ẹyọ̀kan náà ní ṣùgbọ́n tá a bá fẹ́ léèkínlé ní ó tó dé ẹyọ̀kan. Wà àjẹlẹ̀ fi kíní kan fún kan bẹ́yàn bá mọ́ máa sì kọ́ sọ. Ọmọ jẹ́ ní ó sinmi bẹ́ẹ̀ bá sọ fún pé 1 + 1 a ní 2 + 1 3. Báwo ni 1 + 1 + 1 ṣe máa wá jẹ́ 1 again? Arithmetically wọ́n fail. Nǹkan yẹn ó tako science. Àní náà ń pè ní ẹ̀sìn, religion, náà fi sọ pé Islam is a religion of common sense. Common sense ni. Anything that is not commonsensical is not Islam. It's a religion of common sense. Gbogbo ẹ̀sìn tí ó bá ti wá bá làákàyè mu, 1 + 1 + 1 is equal to 3. Ìyẹn bá làákàyè mu. Tí 1 + 1 + 1 tó bá ti wá jẹ́ 1, a kó òkúta mẹ́ta lẹ̀, a wá sọ pé òkúta ẹyọ̀kan la kó lẹ̀. Mo rò pé tí yẹn sì kò bá làákàyè mu, ó tako science, ó tako philosophy, ó tako gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ láyé, ó tako. So tí ẹ báyìí nísìn láti sọ pé Islam is a religion of common sense. Gbogbo ẹ̀sìn tí ò bá ti wá bá common sense lọ kèé ṣẹ̀sìn. Lẹ́ẹ̀fì rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn kò láago. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ò sí kí ni? Kò láago. Aago báyìí láàdé kò ní. Kò sígbà tẹ́ ẹ̀ lé dé. Àwa làwa wà ń jímọ̀ yìí ní ìsìn. Àsìkò tá ń kí jímọ̀ yìí náà ní gbogbo ayé òkè. Gbogbo àwa tá wà Nàìjíríà nísìn àsìkò tá kí jímọ̀ ni. Kò sí ẹnìkan tásìkò tí ẹ yàtọ̀. Ẹ wo àwọn ẹlẹ́sìn míì àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Aláàárọ̀ ń bẹ, ọlọ́sàn ń bẹ, alálẹ́ ń bẹ, olóòrùn ń bẹ, onírọ̀lẹ́, oníyálẹ́ta. Kò bá nǹkan kan mu rárá torí pọ́tọ̀ ọ̀tọ̀ lọ́lọ́run tí kálukú ń tẹ̀lé. Ẹni tó kọ́ kálukú ọ̀gá kálukú ni.
ní ọmọ tẹ̀lé Islam dáàpọ̀ àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí ọlọ́mọdé àkóòdì ẹ̀sìn láìláì albarka la hawla la ilaha illa Allah lẹ́yìn ọba nǹkan mẹ́ta ni mo ti kọ́kọ́ mú jáde ńbẹ̀ yẹn o mo sì fẹ́ kẹ́ di mẹ́tẹ̀ẹ̀ta dáadáa kí lálákọ̀ọ́kọ́ Islam nìkan lẹ̀sìn tọ́lọ́run yọ́nú sí gbogbo tó kù táwọn èèyàn ń ṣe tó bá ti yàtọ̀ sí Islam Ọlọ́run ò yọ́nú sí ṣé yẹn kọ́kọ́ clear ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn ànábì Ọlọ́run pátá mùsùlùmí ni wọ́n ìtorí Islam sí lọ́lọ́run ṣe rán wọn wá ní ayé kí là ń pè ní Islam tí wọ́n mú wá ẹ̀mọ́ sọ bára ayé pé ẹyọ kan ní Ọlọ́run ẹ sì gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run ìtàn mú wá náà nìyẹn kí sì làwa náà ń sọ ń jọ́ta àti débí kí làwọn àfáà ń pariwo ẹyọ kan náà lọ́lọ́run ni ó di méjì ẹlẹ́kẹ̀ẹ́ta gbogbo òwe tọ́lọ́run fi ránṣẹ́ sí wa pátá Ìnjílì ni o Zaburu ni o Àtáwọ́rá ni o ó dé ilé ìtọ́pọ̀lọpọ̀ orúkọ tí wọ́n ń pè ní sókùf tọ́lọ́run fún Ànábì wa Ibrahim alayhi salatu wassalam mọ́rọ̀ pé tí ó bá ilé ìsìn tó fi dórí al-Qur'an gbogbo àwọn kútùbù sàmàwíyà pátá ìtorí tọ́lọ́run torí ẹ̀ sọ kalẹ̀ torí Islam ẹwà jẹ́kẹ́ lómi jáde ó sọ pé torí Islam kọ́ the only thing tó lè rí proof tẹ́ẹ̀fì gbà pé tó ń sọ òdodo àfi tó bá tóhun náà bá gbà pé ẹyọ kan ní Ọlọ́run tí máàsì sì dàrú mọ́ lọ́wọ́ so clear ṣẹ́rí ẹ wá jẹ́ kí n lọ síbi àwọn àǹfààní tí ń bẹ nínú àyà ẹyọ kan yìí àyà wo al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. Now mo ti sọ díẹ̀ fún wa nínú táwọn àfáà sọ nípa àyà yìí ẹ wá kí n sọ àwọn àǹfààní tó wà ń bẹ̀ ṣe rí kí n tó lọ bí àǹfààní tó wà ń bẹ̀ ẹ jẹ́ kí n tún sọ in tí kan náà sọ àbà tó sọ wípé àyà yìí túmọ̀ sí sọ̀hábà àgbà Ali ibn Abi Talha olóhun gbọ́ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ó ní ibn Abbas sọ pé àyà yìí in tó ń sọ fún wa ni pé wa huwa al-Islam akhbara Allahu nabiyyahu wal mu'minina annahu akmala lahum al-iman fala yahtajuna ila ziyadatin abadan وقد أتمه الله فلا ينقصه أبدا وقد رضيه فلا يسقطه أبدا ó ní ìntáyà yìí ń sọ gangan ni pé ìsìláàmù láyà yẹn ń júwe fún wa Abdullahi ibn Abbas ló sọ bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n sì jẹ́ mufasiru àgbà tọ́jọ́ ọmọ kéwú àgbà tánàbí context sírì tí wọ́n yanjú Abdullahi ibn Abbas ó ní táyà yìí túmọ̀ sí ni pé Islam láyà yìí júwe fún wa gẹ́gẹ́ bí ẹ̀sìn òun náà ni ọba àlékè ọlá ń fún ànábì nírò ó ń fún àwọn olùgbàgbọ́ nírò wípé òun Ọlọ́run o kọ̀dà akmala lahumul iman òun ti pé ìgbàgbọ́ ti pé níjọ́ táyà yìí ń sọ̀kalẹ̀ kíní kan ò tún lè jẹ́ ìgbàgbọ́ mọ́ àfi tọ́lọ́run àtòjíṣẹ́ bá pè fún àgbàgbọ́ ń jọ náà kí sí ni gbàgbọ́ ní ká gbọ́ bá alékẹ́ ọlágbọ́ lódòdó fala yahtajuna ila ziyadatin abada nǹkan kan ò lè wọnú gbàgbọ́ wa mọ́ lẹ́yìn kọ́ ọmọ sọ́kà al-imanu billah wa malaikati wa kutubi wa rusuli wal yawmil akhir wal qadar o máa ní ìgbàgbọ́ nínú tọ́bà alékẹ́ ọlá ní ká ní ìgbàgbọ́ nú ẹ̀ ìgbàgbọ́ wa ò gbọ́dọ̀ jáde kó ń bẹ̀ kò lè lékún mọ́ láyé ẹ̀wọ́n gbogbo àwọn nǹkan tá ń gbàgbọ́ yẹn à ń gba tírà Ọlọ́run gbọ́ à ń gba àwọn òjíṣẹ́ gbọ́ à ń gbàjọ́ kẹ́yìn gbọ́ à ń gba kádàrá gbọ́ gbogbo àwọn ìgbàgbọ́ yẹn náà pátá kí ni wọ́n ń ṣiṣẹ́ fún wọ́n ń ṣiṣẹ́ fún al-imanu billah ọba àlékè ọlá náà ni àwọn nǹkan yẹn ràn á lọ́wọ́ láti gbàgbọ́
dáadáa nǹkan kan ò lè lékún bẹ̀ mọ́. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni ọba àlékè ọlá ó ti parí ìdẹ̀rẹ̀ lé wa lórí kò sì lè dínkù. Ìdẹ̀ra yẹn ni Islam ò lè dínkù mọ́. Ọba àlékè ọlá ti yọ́nú sí Islam fún wa kò lè bínú sí mọ́ láíláí. Àgbọ́ dáadáa Ọlọ́run ò lè bínú sí Islam mọ́ láíláí. Gbogbo nǹkan míì táwọn èèyàn bá wá ń pè lẹ́sìn tó yàtọ̀ sí Islam lọ́lọ́run ń bínú sí. Ẹni yẹn ò wá lè tí ìmọ̀pọ́lọ́run ń bínú sí ó lè mọ́ láyé ṣùgbọ́n tó bá dàlì kí á mọ̀pọ́lọ́run ò láìkí o. A ní tí ó bá Mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run ó jẹ ìyà o, mọ́ dá òtù ẹ̀ o. Èèyàn kọ́lé láyé, èèyàn gbádùn láyé, èèyàn jólóyè láyé, èèyàn jọ́lọ́lá láyé, gbogbo ẹ̀ kò ní túmọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó bá dàlì kí á mọ̀. Ojú yín ni wọ́n ti dá ẹni tí ó bá nígbàgbọ́ tí wọ́n ti dá dọ̀bálẹ̀ tí wọ́n máa sin ní bèbí ẹgbà o. Ní ẹgbà tàbí nígbà tán sì ń bẹ láyé wọ́n sì ń bọ̀ ilẹ̀ ń rọ́ ilẹ̀ olè rọ́ fún wọn lálìkì àmọ́ wọ́n jẹ ìyà o. Kí ló fà wọn Mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run. Now èyí náà bá wọn ẹ wá já lọ síbi àwọn àǹfààní tí ń bẹ ńbẹ̀. Àǹfààní alákọ̀ọ́kọ́ ṣe rí ẹ̀sìn wáyé annadina kọ̀dẹ̀kámọ́lá bọ́yẹ̀yẹ ẹ̀sìn ti pé gẹ́bà ṣe wílẹ̀ nǹkan tábìlábì náà bá sọ fún wa fala yahtaju ila ziyadatin abada kò lè lékún mọ́ láyé. Fama yaf'alu ahlu ad-dalala min al-bid'ah tẹ́ wá rí gbogbo àwọn àdádálẹ̀ táwọn ẹni ìṣìnà wá ń mú wá àdádálẹ̀ táwọn ẹni ìṣìnà mú wá innama huwa ibtida'u fi dinillah ẹ̀ ń dá nǹkan mí ilẹ̀ sínú ẹ̀sìn Ọlọ́run ní o. Ìntọ́bà lékè ọlá òfẹ́lẹ̀ mú wọ́ o. Wàtíhámọ́lẹ̀ hadha din bi naqs. Ìntẹ́ ẹ̀sìn sọ ní pé ẹ̀sìn wà yí ò pé lẹ́yìn bí ń fi ti yín kún. Ìyàwó Aisha radiyallahu ta'ala anha nínú àdíṣì tọ́gbọ̀ wá fún atáàrí nínú Bukhari àti Muslim. Ìyàwó Aisha sọ pé Ànábì sọ pé man ahdatha fi amrina hadha ma laysa min fahuwa radd. Ẹjá gbọ́ lágbọ̀ yí dáadáa. Gbogbo àwọn nǹkan míì tẹ́ ń mú wá Ọlọ́run ò ní gbà ó bó ṣe wù kó dáa tó. Bó ṣe wù kó dáa tó ọba mi ò ní gbà. Àwọn bídíà in tí ó jẹ ẹ̀dá bídíà mọ̀ ní. Tá a bá ti pé kíní kan ládàádálẹ̀ ṣẹ́rí gbogbo ẹ̀yin aládàádálẹ̀ pátá ọ̀ràn tẹ́ ẹ dá ẹyọ kan bẹ̀ mo fẹ́ sọ yìí. Ọ̀ràn náà ni pé ẹ ń sọ pé ẹ̀sìn wa ò tí ì pé 1 2 ẹ sọ pánà bí ọmọṣẹ́ jẹ́ pé Ọlọ́run rán kọ̀ wá mọṣẹ́ jẹ́ táwọn afáàdẹ máa ń sọ pánà bí bẹ́ ṣe ń wo yẹn o balaga risala wa addal amana. Gbogbo tá ń pè ní iṣẹ́ tó lọ́run rán nábì lànábì jẹ́ ìgbà fipamọ́ tọ́bà àlékè ọlá gbèsè lọ́dọ̀ òun náà ni iṣẹ́ yẹn ó jẹ́ ó dì níbà àmọ́ ọ̀nà yẹn fún wa kó tó kù láyé. Tí wọ́n bá wá lọ mú kinní kan wá ní ìsìn tánàbí ò ṣe ó lọ mú kinní kan wá àwọn sàábí ò ṣe ànábì ò pé lẹ́sìn fún wa in tó ń sọ ni wípé ogbọ́njọ Ọlọ́run lọ tó sọ pé al-yawma akmaltu lakum dinakum ó ń sọ nìyẹn yí pé níjọ́ tọ́lọ́run sọ pé ẹ̀sìn yẹn pé Ọlọ́run parọ́ pé ẹ̀sìn yẹn ò pé n tó ń sọ nìyẹn o. Ṣẹ́rí ẹni pé àwọn àfáà àtẹ́sìn yé ní gbogbo lọ́pọ̀lọpọ̀ àwọn máa ń sọ pé ẹ jìnnà sí bídíà ẹ jìnnà sí bídíà ẹ jìnnà sí bídíà in tó ń jẹ́ bídíà ní tánà bí ọmọ lẹ́sìn tí ó pè fún wa lẹ́sìn táwọn kan mú wá mọ́ ní ká máa ṣe ṣe báyìí ní ìsìn náà ọ̀ràn táwọn ènìyàn wá dá ni pé Ọlọ́run sọ pé al-yawma akmaltu lakum dinakum pé èmi Ọlọ́run ti pé ẹ̀sìn yẹn ti pé àwọn wá lọ mú nǹkan míì wá tí kìí ṣẹ̀sìn níjọ́ tọ́lọ́run sọ pé ṣe mọ̀ pé wọ́n ń sọ pé Ọlọ́run ọmọ tí ń ṣe nù ẹ̀bẹ́ẹ̀kọ́ ọ̀ràn táwọn dá ń ṣe àmì ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwa dá bídíà mọ̀ àwa kan ń tẹ̀lé wọn ní gọ̀ọ́gọ̀ọ́
wọ́n bá ti ní ẹgbà báyìí à ń lọ ti a ní ẹdún gbà báyìí à ń lọ ti a ní ọlọ́mọ́sí àmọ́ ọdún tí wọ́n fi gídà ṣẹ́rẹ́ àwátá àmọ́ bídíà yìí má rò pé wẹ́ èmi òkúkú mọ́ ń tèmi àwọn àfá ìfẹ́kù tí a sí là ń lọ má sọ bẹ́ẹ̀ o wọ́n náà béèrè o béèrè lọ́wọ́ àwọn àfá tó dá eléyìí tẹ́ ní a ṣe àkọọ́lẹ̀ ẹ̀dà àyà Kùránì tó wí dà ọ̀rọ̀ tánàbí sọ ń pẹ́ ẹ̀dà kẹ́ tó ní a máa ṣe sórí tó bá fi bí wọ́n léèrè tó wá lọ jìnnà sínú bídíà ibẹ̀ ló wá wà tó fi jáde láyé má rò pé torí pápá kan ló ti ọbẹ̀ ọ wà bọ́ wájú Ọlọ́run rárá o nǹkan ẹyọ kan ló láǹfààní ẹ̀ lálùkẹ́ àmọ́ tọ́lọ̀ bá sọ pé lágbájá ọmọ lágbájá ó ṣe bídíà kó tó jáde láyé bọ́ọ̀nù ná tó ṣe báyìí nìsìn ó láǹfààní kó sọ pé ẹsà mo lọ́rọ̀ sọ̀sà kí ló fẹ́ sọ èmi kọ́ ni mo fẹ́ ṣe bídíà tẹ́rà báyìí àwọn ni wọ́n ṣá sọ pé bẹ̀ ní ká máa lọ ńgbàtà wà láyé ẹ̀yìn kí ló wá fẹ́ tó fa àti ihim bẹ̀rẹ̀ fáyé ní mílàlá àdáà ẹkàn dọ́bù ya ti wọn ni ẹgbà mélòó lẹ́lẹ́fẹ́ mi ọlọ́run ẹgbà 313 lọ jẹ lọ́nà àmàlẹ́kà tó dúró yìí tó ẹṣẹ́ tí wọ́n ní times 2 tí a pé wọ́n kàn fún àbáhùn ní ẹgbà 313 lọ́nà méjì ni kìí ṣe pé wọ́n náà ní yíya kò tí ìyé àwọn àbá tí wọ́n dá bídí alẹ́ wọ́n jẹ pọmọpọmọ ya bí wọ́n ṣe máa ṣe ya wọ́n dọ́gbùn lórí ẹnìkọ̀ọ̀kan ẹ̀yìn àbọ̀ mídíà ẹ̀jẹ̀ òfò yàlálìyà àbọ̀ torí ìpele méjì lórí ẹnìkọ̀ọ̀kan kẹ́ tó jẹ tí ní gan ní bọ́m̀bẹ̀ ṣùgbọ́n wọ síngù ní yá jẹ́ wọ tí wọ́n ti tó sì gbá títì Ànábì ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ṣẹ́rí ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe pé Ọlọ́run ló gbé kalẹ̀ ní ojúwe ẹ̀ fún wa látorí àwọn Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì náà sì gbìyànjú gbogbo tó lè jáburú fún wa Ànábì kìlọ̀ ẹ̀ fún wa gbogbo tó lè jóore fún wa Ànábì sún wa mọ́ tẹ́ bá wo àdísì Abu Dharr al-Ghifari ó ní àárí àdísì yìí àdísì tó lálàáfíà ní àbá nínú Bukhari ó ní laqad tarakana Rasulullahi sallallahu alaihi wasallam wa ma yuqallibu ta'irun janahayhi bis sama illa dhakara lana minhu ilma ó ní ìgbàtà Nábì ó fi wálẹ̀ gbàtánà bí lọ tó kúrò láyé tó fi álẹ̀ ó ní ó fi wálẹ̀ lásìkò tó ṣe pé kò sí ìmọ̀ kankan tánà bí ò kọ́ wa kò sí mọ̀ tó ó ní kò sí nǹkan mí ìtàmọ̀ tó fẹ́ kọ́ mọ́ lẹ́yìn tánà bí ti kọ́ wa tó bá ṣe pé lórí àlámọ̀rí ẹ̀sìn wa ilé kò sí mọ́ ó ló débi wípé ànábì kọ́ wa bẹ́yẹ bá ń fò ní sánmọ̀ ìmọ̀ tó yẹ ká ní ń pa ẹ̀ ànábì kọ́ wa ẹ̀rí iná bọ́ọ̀ bá mọ́ ní wọ́n sọ pọ̀ ó ní ẹyẹ ń fò sánmọ̀ ní ìsìn wa ń lọ tó bá gbà báyìí tó gbà báyìí tó gbà báyìí tó gbà báyìí ànábì kọ́ wa ní ìmọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ lẹ́ẹ̀fìrí ìjọ wọn ṣe aeroplane tí ń fò sánmọ̀ lẹ́ẹ̀fìrí táwọn àfọwọ́ra ya Kùránì tó ṣe déédéé ẹ̀rí tí wọ́n rà dìísì tó ṣe déédéé tó ti yé ní ìsìn ìtorí pé ẹlòmíì náà mọ̀ tí wọ́n ń pè bídíà a ní ẹ̀yin tẹ́ sọ pé àdádálẹ̀ ọ̀dá microphone tẹ́ fi ń sọ̀rọ̀ yìí ń kọ́ tẹ́ bá ti rẹ́ni tó sọ bẹ́ẹ̀ ẹ má bàjẹ́ ẹ má bu o ìmọ̀ rẹ̀ kéré ni o tó wá ní ṣé fáànù ń bẹ láyé ànábì ẹ má bàjá o ẹ má káànú ẹ̀ ẹ lọ fi ilé kéwù ni o ẹ wà lè kéwù tẹ́ fi sí ni o so báyìí nísìn ẹ wà lè kéwù ní o ẹkàn ní akàkùn láì wọ́n ti dá lè kéwù kan lẹ̀ mẹ́ ìgbà fọ́ọ̀mù fún yín ẹ lọ ọbẹ̀ so ṣe báyìí nísìn lẹ́ẹ̀fì rí ẹ bá ní ẹ̀yin tẹ́ ẹ sọ pé bídíà ó dá kámẹ́rà tí ń ka yín kọ́ ṣé kámẹ́rà ń bẹ yí ànábì ẹ má bá já o kéwù ní òye o ma faratna fil kitabi shay kò
kò sí nǹkan kan tó bá lè kí ọlá òjúwẹ̀ fún ọ̀nà Al-Qur'an ìwọ ló mọ̀ àìmọ̀kan rẹ má wá fi dá wàhálà alẹ̀ gbẹ́nu rẹ lọ́wọ́ kó o ṣẹnu déédéé síbí ìwọ̀nba tó bá mọ̀ ní ó sọ ọlọ́run ní wa yakhluqu ma la ta'lamun àìmọye nǹkan míì tí mọ̀ dátẹ̀ tí mọ̀ àyà Kùránì nìyẹn ọlọ́run ní èmi ni màá máa dá wa yakhluqu fi'lul mudari in tí ó mọ̀ ṣẹlẹ̀ lọ ọlọ́run ní mo ti dá àwọn kan wa yakhluqu ma la ta'lamun màá tó máa wá dá màá máa dá ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ tí mọ̀ lára ń tọ́lọ̀ ń sọ pá mọ̀ tó wọ́n dá ní gbogbo àwọn science and technology tẹ́ ń rí ní ìsìn àwọn scientific development àwọn new technological discoveries tẹ́ ń rí yẹn àwọn tọ́lọ̀ ń sọ pé wọ́n máa dá náà nù yóò máa fi mọ̀ yẹn sórí àwọn ẹnìkan kíní yóò máa wáyé yóò máa fàgbọ́yé kan sọ́dọ̀ àgbéyàn sọ́dọ̀ àwọn èèyàn kan yóò máa wáyé èyí ń ṣe bídíà ọlọ́run ló wọ́n máa dá ń dá lọ ní ìmọ̀ ní òótọ́ ìmọ̀ rí òótọ́ nǹkan ní ìṣẹ́nu nílé sí bí arákùnrin yìí má dàlúrù mọ́ bàlújẹ́ mọ́ sì tọ́kù sọ ṣọ́yẹ́ bá ní ìsìn so èèyàn wá sì lè máa ṣe bídíà àwọn àbáyìí náà sì ń ṣe bídíà ẹkàn bí lè rí pé akọ̀ọ̀kùn láì bídíà rí tó bá ní tó àwa náà mọ̀ pé bídíà rí ẹ̀ṣà máa bẹ́lọ̀ ńkọ́lọ̀ ńlá wà ń bẹ̀ tí ẹ̀ṣẹ́ pẹ́rẹ́ o ṣe ń kọ́dá bídíà mọ̀ ṣùgbọ́n ní tó ń ṣe bídíà àwa máyà Kùránì wá pé àyà Kùránì tó ní kó máa ṣe bídíà ní irọ́ ní ń pa kò sí àyà Kùránì kan ẹ wo nǹkan àáfàá kan àjọ ń sọ̀rọ̀ bídíà ńjọ́ kan tó bá ní Ọlọ́run gan lórí ó ń bídíà ẹ̀yin náà mírí tó ń ti gbé ẹ̀yí ṣàfà ẹ̀sì mírí fún lẹ́tì mọ̀ pé nǹkan ti ṣe tẹ́ ẹ̀yí tẹ́ ẹ̀yí ṣàfà tẹ́ bá ti mọ̀ pé sọkúsọ lọ́sọ ẹ ti mọ̀ pé nǹkan ṣe kí ni ó ti ṣe mọ́ á ní à kí ló dé tó wí bẹ́ẹ̀ ó ní ṣe bí Ọlọ́run ní òun ní badi'us samawati wal ard pé Ọlọ́run pé rẹ̀ ní òun bídíà la ilaha illallah ẹ má bú ó ẹ kàn máa káànú ẹ̀ pẹ́tó ẹ wà lékè bó sì wù kọ́ dàgbà tó àfikẹ́ bá wà lékè ẹ fi sọ́dọ̀ àwọn àfáà ní ẹ lè wá rú ọ̀dọ̀ sí alẹ́ àwọn ti dàgbà ń ti wọn lọ kí ó lọ́dọ̀ wọn ṣàlàyé bídíà fún tí ó yé mú wá sọ́dọ̀ Mufti Ògbómọ̀ṣọ́ àwọn ti ẹ̀kọ́ wọ́n kọ́ débi pé bí ìgbà táwọn ilẹ̀ mọ́mù mọ́ka ń kọ́ yẹn wọ́n kọ tí ó yé dáadáa torí ẹ̀ ṣẹ́rí alákọ̀ọ́kọ́ ni ááyà yẹn ló fẹ́ rinlẹ̀ fún wa dáadáa wípé kí ni o ẹ̀sìn wa ti pé kò fàyè gba bídíà àǹfààní àkọ́kọ́ ni àǹfààní ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí annallaha atamma ala al-mu'minina ni'amahu adh-dhahirata wal-batina agbọ́dọ̀ lọ mọ̀ wípé ọba àlékí ọlá ó ti parí ìdẹ̀ra ẹ̀ lé wa lórí àwa mùmínì gbogbo ìdẹ̀ra àti ti kọ̀rọ̀ àti gbangba Ọlọ́run ti parí ẹ̀ lé wa lórí wa min a'zami hadhihi an-ni'am èyí tó sì tóbi jù nínú ìdẹ̀ra yìí tọ́lọ́run ṣe fún wa òun ni ba'athun nabiyyi sallallahu alaihi wasallam ní pé ọba àlékí ọlá gbé ànábì Muhammad dìde àánú ni oore ni ànábì Muhammad Ọlọ́run rán sí wa wàláhì àánú ni tí ìbá ṣe pọ́lọ̀ ń gbádà Muhammad dìde sí wa ní àbá máa lo ayé wa nílòkulò ànábì tó ṣe wípé gbogbo nǹkan ló fi ju gbogbo ẹ̀dá yòókù lọ gbogbo nǹkan ànábì ẹkọ́ gbàgbé pé àwọn àdíìsì tó sọ àwọn àyà Kùránì tó gbà wá rárá o practically ànábì júwe bá ti lo ayé tó rò náà lò ànábì a máa lọjà bí ìtíà ó jẹ́ ká mọ̀ bá ṣe ṣe tá a bá dọ́jà ṣe báyìí nísìn ànábì ṣe business ó jẹ́ a mọ̀ bá ṣe ṣòwò ànábì ṣọmọ ọ̀dọ̀ ó jẹ́ a mọ̀ tá a bá wà nípò ọmọ ọ̀dọ̀ báwo là á ṣe ànábì ṣe ọ̀gá ó jẹ́ a mọ̀ tá a bá ṣọ̀gá báwo là á ṣe ànábì lo ìṣẹ̀mí tó fi arúgbó tó jù lọ ó jẹ́ a mọ̀ pé jọ́dáwà náà bá fi arúgbó tó jù wá lọ báwo là á ṣe ànábì fẹ́ ẹni tó lówó tóun sì já láìní ó jẹ́ a mọ̀ bá a ṣe é ṣe níjọ́ tí ìyàwó wa bá jù wá lọ ànábì fẹ́ ẹni tó nípò ó jẹ́ a mọ̀ bá a ṣe é ṣe tá a bá fẹ́ ẹni tó nípò ànábì fẹ́ àwọn aláìní
ó jẹ́ àmọ̀ pé bá a bá fáláì níbò là á tọ́jú ẹ̀. Ànábì sàlásálá ó tún fẹ́ ọmọ èké tó kéré pọ̀ gan. Òun ló jẹ́ àmọ̀ pé njọ́ tá a bá ti fẹ́ ẹni tó kéré sí a yóò máa rí àfín. Yóò máa rí àfín. Rí wẹ̀rí. Ọdẹ ìyá wa ní ìwọ Imam. Bọ́sí níjọ, ìwọ náà yà sún mọ́bẹ̀. O ti bá láàrin fẹ́ náà. Tó bá ní èémí, á ní ìwọ owó. Ìwọ ordinary you. Ṣọ́rẹ́ o ń kọjá ayẹ wọ̀ náà, o ti kọjá ayẹ ẹni ẹjọ́ tó bá sọ lọ́dọ̀ ìyàwó rẹ pé èémí ìkọjá ayẹ. Èmi ọ̀dọ́dọ̀ ìyàwó, ta ló kọ́ Ànábì? Àwọn ará Ànábì ọlọ́nkan wọn ọ̀fẹ́ ìyàwó rí, tó ṣe é tẹ̀lé. Kò ṣe é tẹ̀lé, ó níwọ̀n bá bí tá tẹ̀lé ń dé. Ṣó ti báyìí nísìn, Ànábì Ìsá alayhi salatu wa salam, Jésù, kọ̀sáfẹ́ ìyàwó. Ọ̀dá sáà lè kọ́sí rẹ̀ níbi ọ̀rọ̀ àwọn táwọn fẹ́ ìyàwó táwọn bímọ kò bímọ bóò láàkọ́sí rẹ̀ ń bí à ń tọ́mọ kò ṣeé ṣe mo rò kó tí ó bá ní ìsìn kò ṣeé ṣe bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tẹ́ ẹ bá rí láyé tó yẹ kán níyàwó tí wọ́n níyàwó léwọ́ ò ṣeé tẹ̀lé torí pé bóò là á tọ́mọ kò yé wọn bóò là á ṣe pẹ̀lú ìyàwó wọn ò mọ̀ kò sí tó yé wọn ń bẹ̀ kankan lẹ́ẹ̀fì rí bóbìnrin bá gbọ́rọ̀ dé ọ̀dọ̀ ọrú wọn ò lè gbọ́ yé gbà wọn ò lẹ́ni táwọn náà ń sọrú ẹ̀ fún bọ́mọ ọlọ́mọ bá gbọ́rọ̀ dọ́dọ̀ wọn kò lè yí hàn bó wọn tọ́ ti hàn ṣùgbọ́n Ànábì wa Muhammad táàkọ́ lọ́dọ̀ Ànábì kò sí gbogbo nǹkan Ànábì kọ́ ló fi ṣe é tẹ̀lé ẹ wá wò tọ́lọ̀ sọ fún àwọn àtẹ́ bá wọnú Suratu Al-Imran àyà 164 ẹwọ Ọlọ́run ní laqad manna Allahu 'ala al-mu'minin Ọlọ́run ní èmi Ọlọ́run kan mọ̀ ṣàánú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ni idh ba'atha fihim rasulan min anfusihim nígbà tí mo ní kí èèyàn kan nù yín kó jẹ́ òjíṣẹ́ fún yín kẹjọ máa wá gbé ẹ̀ ń bára rò ó jí ẹ mọ̀ bá àti lo ayé ṣe ẹ̀kọ́ àwọn sàábé fi ara ro Ànábì lọ wọ́n fara rò wọ́n jọ sùn wọ́n jọ gbé wọ́n jọ jẹ wọ́n jọ mu àwọn sàábé ọmọ júwe Ànábì wọ́n tún sọ bá Ànábì tí máa bu òkèlè Ànábì yìí máa fi oúnjẹ ra ọwọ́ bí bá ń jẹ wọ́n wò ó débẹ̀ ṣé bá ní ìsìn wọ́n júwe bá Ànábì tí máa jókòó tí bá ń jẹun wọ́n máa Ànábì débi pé wọ́n lè júwe bá Ànábì tún ṣe máa ṣe nínú ilé pẹ̀lú àwọn obìnrin rẹ̀ àwọn náà wọ́n kọ́ ọ́lẹ̀ níbi wọ́n súnmọ́ náà Muhammad gbogbo nǹkan wọ́n kọ́ pa ẹ̀ Ọlọ́run wá ní gbígbé dìde tí mo gbé dìde láàrin yìnyẹn mo fi ṣàánú yìí nìkan ẹ má bàa ṣe ayé ló fà á ẹni tẹ́ ẹ bá rí tó bá ní àná Muhammad nínú ìṣẹ̀mí ẹ̀ kò lè ṣe ayé lò ẹ lọ gbogbo àwọn tí wọ́n ń lo ayé bí ò ti dá láyé ọ̀rọ̀ Ànábì ìṣesí Ànábì ni ò sí lọ́dọ̀ wọn sí lọ́dọ̀ wọn ni o bó ti jẹ́nu wọ́n mọ̀ sí ayé lò ọba alẹ́kẹ́lá kọ́ mọ́ jẹ́ àṣì ayé wa lọ ẹwọ́n bá Ọlọ́run lánàbí yẹn yatlu alayhim ayati mo wá ní kọ́ máa káyọ̀ Ọlọ́run fún yín wa yuzakihim kọ́ máa fọ̀ yín mápò ń bí ẹbọ wa yu'allimuhumul kitab kọ́ máa fà Al-Qur'ani kọ́ yín àtàdísì rẹ̀ wal hikma kó sì máa kọ́ yín ní súnà wa in kanu min qabli lafi dalalin mubin ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nù ẹ̀mẹ́gbàgbé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn kílẹ̀ ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ Ọlọ́run fàdánà Muhammad ṣàánú wa kò jẹ́ àṣàyé lò ẹlẹ́kẹta anna Allaha ta'ala radiya lil mu'minina hadha din al-azim din al-islam òun ni pé Ọlọ́run ọba àlékè ọlá yọ́nú sí ẹ̀sìn Islam àǹfààní tó tún wà ń bí ayé àrin ni Ọlọ́run yọ́nú sí ẹ̀sìn Islam ó fi nílẹ̀ pé lẹ́yìn Islam wọn yọ́nú sẹ́sìn míì àfi Islam nìkan lọ́lọ́run fi sọ́nà Al-Qur'an nínú Suratu Al-Imran àyà 58 Ọlọ́run ní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam ọba àlékè Ọlọ́run ní gbà á lọ́wọ́ ẹ̀ tó bá sì dàlùkì àmọ́ Ọlọ́run inú ẹni òfò ni ó wà táwọn Al-Qur'an sọ fún àná ẹ̀sìn wa nìkan lẹ̀sìn bẹ́ẹ̀bá wọnú Al-Imran bákan náà àyà 19 Ọlọ́run ní inna dina indala il-islam wa makhtalafa alladhina utul kitaba illa min ba'di ma ja'ahum
هاهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب ẹjẹ́ ń lọ síbi ókè ẹjẹ́ ń kàdísì ilé kí n tó lọ síbi ẹlẹ́kẹ̀ẹ́rin rọjọ́ tí ń lọ ṣẹ́rí àdísì yìí ìkanú àwọn sàhábà àgbà Sa'd ibn Abi Waqqas òun ni ó gba ìgbàwá yìí wa á sì nínú Sahih Bukhari àti Muslim ó ní man qala hina yasma'u al-mu'adhdhin ẹni tí wọ́n bá ń pèrún tó wá ń gbọ́n tí olùpèpè ń sọ nígbà wọ́n pèrún délẹ̀ tó wá ní ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa anna muhammadan abduhu wa rasuluhu raditu billahi rabban wa bi muhammadin rasulan wa bil islami dinan ghufira lahu dhanbuhu ó ní ẹni tó bá gbọ́ tó olùpèpè pèrún tó wá sọ pé òun jẹ́rìí pé kò sí ẹnìkan tá lè máa sìn àfi Allah tí ó sì lórogún àná Muhammad ẹrú sí Ọlọ́run òjíṣẹ́ ẹni tó wá sọ pé raditu billah mo yọ́nú sí Ọlọ́run Rabban mo gbà á gẹ́gẹ́ bí Ọlọ́run mi wa Muhammadin rasulan mo gbà pàdánà Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni wa bil Islam dinan mo sì gba Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn mo yọ́nú sí Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn mo rò pé tí ẹ báyìí nísìn ó ní ghufira lahu dhanbuhu gbogbo ẹ̀ṣẹ̀ tí rú ẹni bẹ́ẹ̀ ṣẹ̀ lọ́wọ́ foríjì kò kàn wí bẹ́ẹ̀ lásán torí pọ́lọ̀mbàdé kan láà sọ pé wa raditu lakum al-islam dinan mo yọ́nú sí Islam fún yín tọ́lọ̀ sọ yìí tí wọ́n fún rẹ̀ tó wá torí ahọ́n ajáde ipé ìwọ náà yọ́nú sí Islam gẹ́gẹ́ bí Ọlọ́run sọ pé òun yọ́nú sí Ọlọ́run ṣàforíjì fún ọ ẹ jẹ́ ń sọ ẹ̀yọ̀kan tó ṣẹ̀rí أن أحكام هذا الدين وشرائعه قد كملت فلا تتغير ولا تتبدل إلى يوم القيامة ẹlọ́n gbọ́ yìí dáadáa ìdájọ́ kan òfin kan tí ó tún wá lẹ́yìn òfin tọ́lọ́run gbé kalẹ̀ sínú Al-Qur'ani ò sí mọ́ tálíkà mọ́ lọ́wọ́ fi dé ìkanu ẹlẹ́ẹ̀kejì ìdájọ́ ẹ̀sìn Islam àtòfin ẹ̀sìn Islam ó ti pé ìdájọ́ mi ò lè wá mọ́ òfin kan ò lè wá mọ́ lẹ́yìn òfin tó bá àlíkẹ́ ọlá bá ṣe sínú Al-Qur'an tánàbí sì ṣàlàyé ẹ̀ fún wa ṣe rí gẹ́gẹ́ bí àpẹẹrẹ àti Nasara àti Yẹ̀húdí ọba àlíkẹ́ ọlá kì wá ń lọ níbi ìgbáralé wọn ó kì wá ń lọ ẹgbẹ́ dáadáa Ọlọ́run yẹ kí ní ó kì wá lọ Ọlọ́run ní nínú Suratul Ma'idah àyà 15 Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ Ọlọ́run gbọ́ lódodo la tattakhidhul yahuda wan nasara awliya ba'duhum awliya'u ba'd ọba àlejò ọlá ní ẹ gbọ́dọ̀ mú Yẹ̀húdí àti Nasara ní ẹni tẹ́jọ máa wọléwọ̀dé o la tattakhidhul yahuda wan nasara awliya ẹ má mú wọn lálábàáṣe wọn ò ṣe mú lọ́rẹ̀ ayò àti Yẹ̀húdí àti Nasara Ọlọ́run sọ fún ayé pé ba'duhum awliya'u ba'd àwọn tí wọ́n bá ń bára wọn jà lójú yín rárá o wọ́n níbi tí wọ́n ti ń pàdé lẹ́yìn pé a kàn búra wa ń bẹ̀ ní wa gbọ́dọ̀ gbá o ìntọ́lọ̀ sọ fún anú Al-Qur'ani nìyẹn o sì lè sọ pé o mọ nǹkan ju Ọlọ́run lọ Yahudi àti Nasara ìntọ́lọ̀ sọ fún anìyẹn ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ mọ̀lẹ̀ torí pé ba'duhum awliya'u ba'd wọ́n bá ń búra wọn lójú kọ́nà lè máa gbára wọn létí irọ́ ni ó tí wọ́n bá ti kú ọmọ ẹ̀wọ̀n pẹ̀rọ pé wá ń bí ìjẹ òsìwò là ń jà lẹ́ẹ̀kan wọ́n jẹ́ àjà rújà mọ́ o tó ń tábà mọ́rán ni a mọ́ ájọ ọmọ ìjà ń ta bàbá délé àjà o nǹkan kan náà lájọ ń wá o a lè máa búra wá ń ta bá ti dénú ilé níta ń wà lájọ máa wá o Ọlọ́run sọ pé bí tí ìṣẹ̀lẹ̀ láàrin wọn nù àwa mùsùlùmí làgbọ́n tá a jálájà gbé là àwa láàgbọ́n mi ní gbọ́ mi ní gbà kò sí lọ́dọ̀ tí wọ́n o ba'duhum awliya'u ba'd tó bá dé lọ káyà yẹn fún rẹ Suratul Ma'idah Kùránì orí 5 àyà 15
ááyà kẹẹ̀ẹ́dógún lọ́ka fún rẹ̀ tó bá délé. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún Al-Qur'an pé Yẹ̀húdí àti Nàsárà ẹ má mú wọn ní ọ̀rẹ́ múlẹ̀ ba'duhum awliya'u ba'd, ojú yín ni wọ́n ti ń jà, tí wọ́n bá dẹ́yìn wọn ọjà nǹkan náà ni wọ́n jọ ń wá. Mo rò pé ti yé, ṣùgbọ́n wa mùsùlùmí àwa lalájà ń gbéra bí nígbà àwọn òkùn wa máa kó sí aláàrin mọ́gbà sórí mọ́gbà tí wọ́n sọ fún ọkẹ́kọ́ mọ́gbà tí ìwọ náà gbà mọ́gbà àwọn ọ̀ràn rẹ̀ ọjẹ́ mo yóò yà tó rọ́lọ́n kúkú mà wọ́n ti ń dàrú. Ṣẹ́rí Ọlọ́run ní wa man yatawallahu minkum fa innahu minhum. Ẹwà wọn kan ẹwọ Ọlọ́run ní lọ káyà ìdó bá délé Ọlọ́run ní tí wọ́n bá wá ń sọ tó bá lò ní gbà pé àwọn náà lọ́mọ bá ṣe, Ọlọ́run ní kò sí problem. Ọlọ́run ní fa innahu minhum, ara wọn ní ọkàn fojú jọ wà ní. Ẹwọ Ọlọ́run ní má mú ọlọ́rẹ̀ múlẹ̀ torí pé àwọn ń ṣe bí ẹni pé wọ́n jà ní wọn ọjà. Tí wọ́n bá wá báwọ̀ sọ́tò sọ pé ò ní gbọ́, ó túmọ̀ sí pé Yẹ̀húdí àti Nàsárà nìwọ náà ó ìṣe mùsùlùmí. Torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin táwọn Yẹ̀húdí àti Nàsárà bá mú mára tí wọ́n fi ń da ẹ̀sìn Ìsìláàmù rú, ááyà yìí clear ẹ̀ fún wa pé bẹ́ẹ̀ bá jáde láyé lórí ìṣesí yẹn fa innahu minhum. Yẹ̀húdí nìwọ náà, Nàsárà ni ẹ lò fi gbọ́dọ̀ kú ní ìsìn. Gbogbo àwọn tó ti kú ní ìsìn tẹ́ ń wò Nàsárà ni wọ́n, Yẹ̀húdí ni wọ́n. Tó bá dé lọ káyà yẹn fún rárá ẹ̀. Quran chapter 5 verse 15. Ṣẹ́rí ayẹ̀lẹ́ tí mo tún fẹ́ káì tún fẹ́ nípa pọ̀ jẹ́ ń dákẹ́ báyìí. أقول قولي أستغفر الله لي ولكم.